ọmọbìnrin mi mẹ́ta tí wọ́n múra lé ọkọ ni wọ́n bá ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú omi lọ. Aishat ló sọ bẹ́ẹ̀. ọ̀kan lára àwọn baálẹ̀ ìlú Patigi, Liman Umar Muhammed, sọ pé ìyàwó méjì àtàwọn ọmọ bíi márùn-ún ní baálé ilé kan pàdánù sínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú omi tó fẹ̀mí 150 èèyàn ṣòfò lọ́jọ́ ajé Monday ọ̀sẹ̀ yìí nílùú Patigi nípínlẹ̀ Kwara. yàtọ̀ síyẹn ó ní mọ̀lẹ́bí kan wà tó pàdánù èèyàn 10. Muhammed Hasan, géńdékùnrin torí kó yọ níbi ìṣẹ̀lẹ̀ náà, ṣàlàyé pé nígbà táwọn ń darí bọ̀ láti ibi ayẹyẹ ìgbéyàwó níjàmbá ọ̀hún wáyé. ó ní ọkọ̀ ojú omi ọ̀hún kò tí ì rìn ju ìdajì kìlómítà lọ tó fi kọsẹ̀. lẹ́yìn tó kọsẹ̀ tán làwọn àgbààgbà tó wà nínú ọkọ̀ sọ fún àwọn ọ̀dọ́ pé kí wọ́n máa bẹ́ sínú odò láti lúwẹ̀ẹ́ nítorí àwọn kò mọ ohun táwọn lè ṣe mọ́ nígbà tí ọkọ̀ náà ti fẹ́ máa rì sínú alagbalúgbú omi. ó tẹ̀síwájú pé ọ̀pọ̀ àwọn tí kò lè lúwẹ̀ẹ́ ni kò bẹ́ sínú omi. àwọn kàn jókòó bí ọkọ̀ ṣe ń rì lọ. èyí tó burú níbẹ̀ ni pé ọ̀pọ̀ obìnrin ló kú lásìkò tí wọ́n fẹ́ dóòlà ẹ̀mí ọmọ wọn. ẹlòmíràn torí kó yọ nínú ìṣẹ̀lẹ̀ yìí kan náà, abilékọ Aishat Muhammed sọ pé inú ọ̀fọ̀ ńlá ni òun wà báyìí látàrí pé àwọn ọmọbìnrin òun mẹ́ta tí wọ́n múra láti lọ sílé ọkọ ni wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà lọ. títí dìgbà tá a fi ń kó ìròyìn yìí jọ ni wọ́n sì ń wá àwọn tó rì sínú omi ọ̀hún. gómìnà ìpínlẹ̀ Kwara tó tún jẹ́ alága àwọn gómìnà nílẹ̀ yìí, Abdulrahman Abdulrazak, ti ṣàbẹ̀wò sílùú Patigi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. ó kẹ́dùn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí tọ́rọ̀ kàn. ó jẹ́jẹ́ pé òun yóò fún àwọn tó ń rìnrìn àjò lórí omi nílùú ọ̀hún ní jákẹ́ẹ̀tì 1000 tí wọn yóò máa lò láti fi dáàbò bo ara wọn. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọlá ló kà á sétí ìgbọ́ yín.